Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ó tútù ṣẹlẹ̀ o, bẹ́ẹ̀ ni ó dẹ̀ tútù gba ẹnu tán. Ilé ẹjọ́ kan tó fi ìkàlẹ̀ sí Ìyágànkú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná òde yìí ni wọ́n ti sọ wípé arákùnrin eléré líle prankster Maruf Abdullahi tí gbogbo ayé mọ̀ sí Trinity Ti àti òun pẹ̀lú ìyá pẹ̀lú bàbá ọmọ tí wọ́n ní wípé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí, òun ni wọ́n ti sọ wípé kí wọ́n sì lọ rèé fi wọ́n sí ìdádúró nínú ibi tí wọ́n wà ní Agodi Correctional Center títí tí yóò fi di ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, èyí tó túmọ̀ sí wípé wọ́n tún fi ọjọ́ 52 days òun ni wọ́n ti ní pé kí wọ́n tó lọ rèé lò ní àhámọ́ o. Arákùnrin yìí ni àwọn ọlọ́pàá ni wọ́n ti kọ́kọ́ pè rí wípé fọ́nrán kan tó ń da orí ẹ̀rọ ayélujára láàmú yìí ni wọ́n ti kọ̀wé pé wípé kó wá sọ tẹnu ẹ̀ pé báwo ló ṣe jẹ́, bẹ́ẹ̀ ni ó sì ṣàlàyé fún àwọn ọlọ́pàá wípé kí òun tó ṣe tóun ṣe yìí ni òun ti gba àṣẹ lọ́wọ́ ìyá pẹ̀lú bàbá ọmọ náà. Eléyìí ló wá kó ìyá àti bàbá ọmọ náà sí wàhálà torí wípé wọ́n ní inú fọ́nrán yìí òun ni wọ́n ti ní ó ṣe ìlòkulò àwọn nǹkan kan tó fẹ́ jọ bíi ọ̀rọ̀ ìbálòpọ̀ àti àwọn ọ̀rọ̀ kòbákùngbé ni wọ́n ní wípé Trinity ṣe àmúlò nínú fọ́nrán yìí. Bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ agbẹnusọ fún ọlọ́pàá Adéwálé Òsífẹ̀sọ bẹ́ẹ̀ ló ṣe sọ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wọ́hùn náà lẹ́nu wò. Ṣùgbọ́n àná òde yìí wà ní ẹni tó jẹ́ adájọ́ Adétúyìbí ló ti sọ wípé ṣé ẹ rí Trinity pẹ̀lú ìyá àti bàbá ọmọ náà kí wọ́n sì lọ rèé fi wọ́n sí ìdádúró ní àhámọ́ tí wọ́n wà yìí. Trinity ló jẹ́ ẹni ọdún 31 years, bàbá ọmọ náà Isiaka Ahmed ẹni 40 years tí ìyá ọmọ náà sì jẹ́ Rọ̀fíàt ìyẹn ẹni ọdún 29 years. Òun ni wọ́n ti ní pé ó yá o ẹ lọ rèé fi wọ́n sí ìdádúró di àsìkò tí àwọn sún ìgbẹ́jọ́ náà sí. Ọ̀rọ̀ yìí òun ni wọ́n sọ wípé fọ́nrán yìí ni ó ti bẹ̀rẹ̀ sí ní jà lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n wọ́n ní ọdún tó kọjá ọjọ́ 17th of December 2022 òun ni wọ́n ní wípé ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run wípé kí Ọlọ́run ó kó Trinity yọ nínú eléyìí tó kóra rẹ̀ sí yìí torí wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní yóò ṣẹ̀ yìí ló tako òfin kan tí wọ́n ní bó ń dáàbò bo àwọn ọmọdé tí wọ́n pè ní Child Rights Law ní ọdún 2006. Òun ni wọ́n ṣe òfin yìí tí ó sì jẹ́ wípé Trinity pẹ̀lú ìyá àti bàbá ọmọ náà ni wọ́n ti rú òfin náà tí ó sì ṣeéṣe kí wọ́n fi kó ata òfin òun. Ẹ̀bẹ̀ ni àwọn ayé wa ń bẹ Ọlọ́run fún Trinity báyìí wípé kí Ọlọ́run ó kó yọ nínú eléyìí torí pé ọjọ́ 52 days òun ni wọ́n ti fi kún ọjọ́ tí Trinity pẹ̀lú ìyá àti bàbá ọmọ yìí tí wọ́n ó lò ní àhámọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscription button yẹn, ẹ bá wa subscribe, wọn ò ní jáwọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín, ẹ bá wa subscribe sí Owutu FM Lagos.